Fún mi lágbo yẹn. Oríta kúdẹ̀ tí. Ọmọ ọdún ni. Má lọ gbàgbé o. I'm feeling better now. Má ṣe mistake. Àbáyọ̀ mọ́ta bí lọ́jọ́ ẹ̀ tí o ṣe àwọn. Wọ́n bí yáyàn. Àfíyà máa tíya. O gbàgbé ajá. O fẹ́ máa ṣe bí ajá. Yes? 1, 2, 4. Oh, I'm fine. Ẹ̀gbọ́n fà náà. À ń fà náà ní kọ́lọ́njì ó tóra wọn. Ẹ̀gbọ́n ẹ ṣe jẹ́ ká fọkàn balẹ̀ kò ní séwu torí pé tó mọjọ́ wò báyìí òun ló mọjọ́ kú. All is well. All right, ó jàre. Ẹ ṣe kọ́ta. Ẹni owó ẹ̀ kò kọ́ mi wálẹ̀ lọ. 1, 2, 4. Sir, honey sir. Number is zero. What is all this? Okay. So I'm going to be sure. Wọ́n sọ náà pé mo àbí ohun tí ò ṣáá tí ò lẹ́nu kò yẹ kó gbọ́n jù yàn lọ.
Hello. Lọ́yà ló ń sọ̀rọ̀ mo fẹ́ bá alájà sọ̀rọ̀ ní ìjọ bá mi gbé fún wọn. Mo sọ́rí o àwọn náà fún mi ní nọ́mbà yìí mo ti yẹ kí n ti pè wọ́n ti pẹ́ but mo ṣẹ̀ṣẹ̀ rí nọ́mbà yẹn padà sí ni ẹ bá mi gbé fún ẹ sọ pé lọ́yà TJ. Ní kóòtù ìjà ṣé nọ́mbà. Oh, okay. Ẹyọ kan yàtọ̀ ń bẹ lóòótọ́. Ọmọ tí mo bá sọ̀rọ̀ yìí ọmọ ìdùn dáadáa. Mi ò rí o, but voice ẹ̀ yìí ó wà lovely. Kò dẹ́ kó behave bẹ̀rẹ̀. Tí ó sọ̀rọ̀ yẹn láti jẹ́bi tó kà ó. Hello? Hello? Yeah. I'm sorry. All right, okay, mistake wà bákan nínú nọ́mbà tí mo pè ní. I'm sorry gan. I'm sorry to embarrass you. But ẹ jọ̀ọ́, you see, I'm sorry. What's the name? You're right, it's actually my name. Chat out. Ojú wa lójú rí, jẹ́ kí n pe nọ́mbà rẹ̀ jà gbogbo sí. Ọlọ́run ló pè bẹ́ẹ̀. Mo sì máa bọ́ mi sọ̀rọ̀ lẹ́tọ̀. Ajéwálé ní ṣá. Dúpẹ́ sá, àfi bẹ́ẹ̀ ta dàbí alára sá. Ok, precisely ọjà mélòó lẹ ti ta lẹ́nu? A ti ń gbẹnu lé bíi mẹ́ta báyìí ṣùgbọ́n kò tí ì tán. Kọ́kọ́rọ́ mẹ́ta. But kí ni tó ń ṣẹlẹ̀ báyìí náà? Kò yé mi náà torí ó kọjá agbára wa. Èmi gan ṣẹ̀ṣẹ̀ ń sọ pé bóyá tẹ bá lẹ́sbìsì kí n pè yín kájọ sọ̀rọ̀ ní tẹ bá lè ṣe sí òun ni mo ṣe níbi ń sọ fún yín. Ní ọ́fíìsì àwọn AY lọ́hùn àdúró ọjà tí wọ́n kó wọlé wọ́n ti ta gbogbo ẹ̀tàn wọ́n ti họ́dà fún mi tí òjò jẹ́ ta ilọ ẹ wá dúró ọjà táwọn àti kó sínú stọ́ọ̀ láti jọ yìí òun là ń tà lé ní tèrè èjì tèrè ṣé o rò pé nǹkan kan wà mẹ́ báyìí? Ok, tó bá ṣe tán fún mi ní ọ́fíìsì. Ok, sure. Yes, sir. Oh, Chicago. Kí ló ṣẹlẹ̀ mú wọn lọ ọ́fíìsì ní sinmi ọ̀rẹ́ nìkan? AY nǹkan? Kò sí around. Ibo ló lọ? Wọ́n lọ rọjà ní sá. Olùtún lọ ra ọjà. Ládùúgbò gbogbo ọjà tí mo bá níbí níjẹta. Bàbá ọjà yẹn ń dilẹ̀ rárá. Ó ń pẹ́ lé ọ̀dọ̀ ṣẹ́ mi kò ń dilẹ̀ rárá sá. Ó ń pẹ́ oúnjẹ ọṣẹ. Tí ẹ̀gbọ́n náà ṣé aṣọ tó ń ṣiṣẹ́ àrùn ṣó yẹ kó máa gbénú para ni? Ó máa wá ga o èmi kùtàǹtì ọkùnrin ogun fúnra mi tó ṣe pé àti wẹ́tà òkèlè kò ṣẹ̀yìn ọwọ́. Báwo ni afúnni ṣe wá ń di alágbàtà? AY mo gbẹ lẹ́yìn ó fẹ́ máa fi gé mi jẹ èmi tí mo fún AY níṣẹ́ ó tún wá fẹ́ mọṣẹ́ náà jù mí lọ. Ṣé afúnni ṣe gbọ́dọ̀ bá fi alágbàtà báyìí? Ashigo. Baba. AY. Baba. How are you? Baba. Ojú ẹ̀ rí. So ẹ̀yin náà máa ń ya bí. Àbí kí n béèrè lọ́wọ́ wẹ pé kí ni ìwọ náà wá ń ṣe níbí? N fẹ́ rí ọ̀kan bẹ́ẹ̀ ni. Ojúgo ìwọ tún fẹ́ réèyàn bí ìwọ tó jẹ́ pé àwọn èèyàn ń sọ fún mi bó ṣe ń débí lọ́sàn-án lóru lálẹ́ ní gbogbo ìgbà ó wá ń parọ́ fún mi pé o fẹ́ réèyàn. Bàbá èmi kọ́ o
èmi tí ìyá bí tó fọjá àràn pọ̀ àìrọ̀ èmi kọ́ o. ọmọ tí ìyá bí tó fọjá àràn pọ̀ ọjà àràn kọ́ ọjà àǹgbá ni wo ẹ ṣáà rọra ṣe ilẹ̀ ń yọ o. bàbá. okay. Hello. Yeah, hello. Wo bọ̀bọ̀ yìí ṣe nǹkan mi wà ń bẹ̀ fún ẹ ní a ní kó má pè fóònù mi mọ́. Well, I know I'm disturbing, but mo sorry, mo kàn ní kí n ṣe hi náà ni, mo pé mo ti pe aago yìí ti pẹ́, má bínú. Báwo everything, báwo ni business and other things? Please. You are stressing me. Má pè mí mọ́, man. Get off my phone, please. Kí ló ń ṣe òun? Tí ẹ bá mi sọ̀rọ̀ àbí mo ṣáà sọ wípé lọ́ọ̀yà ni mí, bá tí ó ń ṣe pé non-entity kan ló ń bá sọ̀rọ̀. A tún try ẹ̀ lẹ́ẹ̀kan sí náà. Mo tí nǹkan mi wà nínú ẹ̀kú bọ̀bọ̀ ìjà. Okay. Ọlọ́run bá la máa ríra. Láàárọ̀ kùtùkùtù. Text message, ta ló ní message o? Ọmọbìnrin yẹn fún ẹ̀yìn. Don't disturb me, you are disturbing me. Wọ́n tó lè store number mi tó mọ̀ pé mi ni mo pè. Tó tún lè take time láti text message sí mi. Wọ́n rìn yẹn bọ̀ díẹ̀díẹ̀ náà ni. Báyà wọlé sí ẹ lára tán pátápátá. Tèmi tó fẹ́ gbọ́ ẹ̀ náà ló ṣì máa gbọ́, no problem. Èmi kàn mọ̀ pé màá wá time fún ẹ. Mo kó ráyè ọlọ́ọ̀rọ̀ ayè number 1 nínú ọjọ́ rẹ̀. Ẹni tó try ẹ̀wò náà bóyá orí ẹ̀ ti ń wálẹ̀ tó fi lè text message. It's not available. Switch off. Ó lè tó bẹ́ẹ̀ ni ní láti pa fóònù torí mi. Lámbá la máa ríra. Ẹ̀nà bẹ́ẹ̀. Yeah, hello. Jory me. Yeah.
Fọlá mú kí nìyà. Kíkẹ́ yìí sì jàre. Kí ló ṣẹlẹ̀? Bébì, kí ló ṣẹlẹ̀? Kí ló ṣẹlẹ̀? Báwo ló ṣẹlẹ̀ gangan? Èmi náà bẹ́ẹ̀ fà tèmi nà. My God! Ní Ọlọ́run lè ṣe kún lórí ẹ̀ táwọn ayé òfin ní gbọ́n pa ẹ̀. Ọmọ máa fárúgbá yìí máa gbọ́ eléyìí o. Ayé mi o. Ẹ̀wọ̀n rẹ̀! Gẹ́gẹ́ bí náà fà tèmi náà tèmi náà ṣe máa kú eléyìí gbogbo ayé ló máa gbọ́ eléyìí máa pronounce gbogbo ayé máa gbọ́. Oh my God! Is there any solution for it? Kí la fẹ́ ṣe sí i? Ọ̀wọ̀ yẹ̀ wọ́n lọ́wọ́. Hello ọ̀gá. There's a tedious problem o. Kẹ̀tì máa bọ̀ báyìí nísinsìnyí. All right sir. Okay. Ọ̀rẹ́ òye mi o, ọ̀rẹ́ òye mi. Kí ni ìṣẹ́ tó wà kù? Ọ̀gá àbíkọ́ ẹ̀yìn ayé yín o. So òkú wà nínú náà bẹ́ẹ̀. Ọ̀gá. Hello? Ìyá báwo ni? Ibi tí mo wà. Kò sí nǹkan tó kàn ẹ́ pẹ̀lú ibi tí mo wà. Má bọ́dá láti mọ ibi tí mo wà. Kí ló wà bùn? Ọlọ́pàá. Báyìí. Wọ́n ti ṣe pẹ̀tù sọ wá tẹ́tì pa. Báyìí. Okay, bó ni wọ́n wà báyìí? Okay, má wọ̀ lọ. Màá mọ nǹkan tí màá ṣe sí ṣó yẹ. Wọ́n fi gbogbo yẹn lẹ̀. O lè wá bá mi tí mo wà fi gbogbo yẹn lẹ̀. Màá mọ bí ṣe máa yanjú ẹ̀ ṣó yẹ. Alright, o ṣe. Yeah. Let me see your hands in the air. There you go. Ha ha. So big on the beat. On the mic on. Are you ready? One time for the beat. Oh na na na. Two time for the beat. Oh na 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 na. Are you ready for the beat? Oh na na na. Are you ready for the beat? Yeah. Oh na 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 na. She got the back. She got the front. This bitch she got
her waist and a pretty face. The way you dance, girl, they make me quit. I want to do, girl, I know the wait. I want to enter, I know the lane. Baby, want carry money go, nana. Baby, want carry money go, nana. Baby, want carry money go, carry money go, carry money go. My baby want carry money go, nana. Baby want carry money go, nana. Baby want carry money go, carry money go, carry money go. One time for the bit, oh na na na. Two time for the bit, oh na 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 na. Are you ready for the bit? Oh na na na. Are you ready for the bit? Merlin, oh na 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 na. See the sexy lady so fine, no, she makes me to lose my mind. No, her beauty they make me blind, baby. I love the way you whine. No, she's sexy, she's sweet, sweet, make me want to kill this bitch. If you know you feeling this, it's your love they make me go. Baby, want carry money go, nana. Baby, want carry money go, nana. Baby, want carry money go, carry money go, carry money go. My baby want carry money go, nana. Baby want carry money go, nana. Baby want carry money go, carry money go, carry money go. Are you ready for the beat? Oh na na na. Are you ready for the beat? Are you ready for the beat? Oh na na na. Escape on the beat. Oh na 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 na. Listen, one time for the bits. Everybody roll your stamp on your bits. Anytime we had the spits, people the trip. DJ they put on repeat. Nah, she make me dance, I don't know. The way she they do me, I don't know. She carry a biggie back polo, biggie for solo. I'm talking about. Baby want carry money go, nana. Baby want carry money go, nana. Baby want carry money go, carry money go, carry money go. My baby want carry money go, nana. Baby want carry money go, nana. Baby want carry money go, carry money go, carry money go. One time for the bit, oh na na na. Two time for the bit, oh na 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 na. Top fish on the bits. Oh na na. SK we killing the bits. Oh na 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 na. You put on repeat. Inside the club, now go dancing at it. One time for the bit, oh na na na. Two time for the bit, oh na 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 na. Are you ready for the bit? So big on the beat. Are you ready for the bit? Are you ready for the bit? So big on the beat. Escape on the beat. Oh na 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 na. Yeah. Oh really? Ọ̀rọ̀ tó bá mi sọ lánàá ni. Èmi ò bí ìpọ́nrọ̀ yẹn tó nǹkan tó yẹ kó máa kára jọ fún un. Cause èmi believe kankan láyé pé kò sẹ́dá tó kọjá àdánwò. Àdọ́tán ni kọ́ lọ́ọ́ máa jẹ kárí. Mojí, ó dàbí òfin nǹkan tí mo ń fi. Mo ń sọ nǹkan fún ẹ pé wọ́n ti supermarket mi pa. Tí mo fi ń feed family mi, tí mo fi ń bọ́ra mi, tí mo fi ń ṣọmọ ọkùnrin nígboro. Ó wá ní kí n má rò. Mo ní láti rò mẹ́. I don't have any other thing except that. Mi ní nǹkan mi tí mo ń ṣe lẹ́yìn yẹn náà. Mi lè ta kókó. Èmi ní mọ̀ràn kan tí mo fẹ́ gbà ẹ́. Nǹkan tó ṣẹlẹ̀ sí ni pé wàá padà lọ sẹ́kọ̀ọ́. Tó bá dẹ̀ ti dé kó wá lọ police station. Wàá dẹ̀ lọ clear pé ìwọ o mọ nǹkan kan ń bẹ̀ o. Wàá dẹ̀ ṣe supermarket ẹ fún ẹ. Mojí, ó rẹ̀ ń sọ̀rọ̀ bí ìpò ń ṣe Nàìjíríà. Kí nǹkan lọ sí police station lọ sọ fún wọn pé mo ti dé o. Mi mọ̀ kọ́ wọn pàtẹ́ ẹ̀kọ́ tẹ́ lọ fi ti supermarket mi o. Ẹ lọ bá mi ṣí o. Wọ́n dẹ̀ sáré ṣí bẹ́ẹ̀ yẹn. Ìyẹn simple. Kò simple, ó máa take time. Ó máa take time. But anyway, I will think about it. Wọ́n rọ̀ pé tí mo lè ṣe ń pẹ́. Ó dáa o, ṣáà máa rọra ṣàtọ́ ìwọ tó ń dìkìrì èmi ò rí sí o. Èmi lọlé wa o. Àfàṣọ alẹ́ ń gbà mí. Mo máa ṣọ́ ìpín wa tí ìbàdàn yẹn wá jẹ́ pé yẹn dọ̀là ni o. Nǹkan sọ̀rọ̀ kí n lọ lẹ́yìn ìgbésẹ̀. Mákìnnì, ọ̀gá yẹn kọ́. Wọ́n jáde. Ibo ló lọ? Mi ì mọ ibi tó ń lọ. Ṣé o tọ́gọ̀ ẹ̀rọ fẹ́ jáde lọ́fíìsì kò ń sọ ibi tó ń lọ fún ẹ? Wọ́n kàn jáde pàtó ibi tó ń lọ yẹn kò yé mi. Ó dà pé o ti mọ̀ lọ́rùn.
ọ̀gá ẹ̀ ń kọ́. ọ̀gá ẹ̀ ń kọ́. Mọ̀ bẹ́ẹ̀ mi mọ̀ bẹ́ẹ̀ náà. Eré ìfọ̀. Dá mi lóhùn. It's in try. Hello sir. Yes sir. Iṣẹ́ kan ti wọlé o. Bẹ́ẹ̀ni. Cash náà fẹ́ sanwó yẹn. Ó dẹ̀ ti wà wájú mi báyìí. Wọ́n wá ní àbí káwọn rí yín káwọn tó lè gbowó yẹn lẹ̀. Ìtòsí lẹ́wà. Okay, kò mú ẹ má pẹ́. Rárá. Mú wa okay. Yes sir. Kí ni nọ́mbà yẹn o? 2 4 no 767 767 767 ẹ káàárọ̀ o. Ẹ káàárọ̀. Ẹ jọ̀ọ́ Wálé lórúkọ mi sà. Ẹ káàárọ̀ sà. Ẹ jọ̀ọ́ sà, ẹ má bínú o, a rí òkú kan ní ẹ̀gbẹ́ títì ni, a dẹ̀ rí àpá ìbọn lára ẹ̀. Bẹ́ẹ̀ ni sà. Ẹ ní Dixon Road. Bẹ́ẹ̀ ni sà. Wálé lórúkọ mi sà. Ok sà. Ẹ ṣé gan sà. Ok, ẹ má pẹ́ sà. Oh, you sure I did? Ṣé try number wọn? Mo ti try number wọn títí látàrọ kò lọ. But àwọn àti okun tíje ló jáde ń sìn. Wọn ò dẹ̀ sọ fún mi pé àwọn máa pẹ́ rárá. Ṣé ẹ rán mi sílẹ̀ fún wọn gbà yẹn? Mi ò lè rán ẹ sílẹ̀. Nǹkan tí mo wá bá wọn sọ ó wà very important. Mo láti rí wọn kí n bá wọn sọ fúnra mi. Wo ìwọ má wọ̀ orin tiẹ̀ máa lọ máa dúró dè wọ́n díẹ̀ sí. Check out. Jackie overload. Alabadon play $1 and now you gotta make me the mental. Shoma,
mo ti ń tra yín látàárọ̀ tí nọ́mbà yín ò lọ. Ilé ọ̀dọ̀ yín gan mo wà. Mo ní information kan fún yín ni mà. Ẹ ti gbọ́ nǹkan tí mo ní kí n wá sọ fún yín náà nìyẹn. Ok, ẹ ti wà ní station àbí? Èmi náà máa join yín ráì rẹ̀. Alright. Wo nǹkan tí mo ní kí n wá bá wọn sọ tẹ́lẹ̀ wọ́n láwọn ti gbọ́. Èèyàn kan ló pè wá ní àárọ̀ yìí pé wọ́n ní information kan fún wa. Wọ́n ní wọ́n rí òkú èèyàn kan bí kan. Ìgbà tá a lè máa fi débẹ̀ ó bá jẹ́ ẹ̀gbọ́n yín òǹkó ìwà. It's okay. Wo ọmọ kan tó máa ṣe. Jẹ́ kí n tètè máa lọ sí station. Gbogbo bá ṣe jẹ́ àti máa wá bẹ̀rẹ̀ ní ṣó ti gbọ́. Má bàrà jẹ́ jù mí. Officers, mo really appreciate effort àti favour tẹ́ fẹ́ ṣe fún mi. Màá dẹ̀ fẹ́ kẹ́ ṣe bí iṣẹ́ gidi gan-an. Ọlọ́run náà á fún yín ṣe. Ọ̀gá, ẹ má worry. I promise pé a máa ṣiṣẹ́ wa gẹ́gẹ́ bí iṣẹ́. Ọ̀gá, àti pé iṣẹ́ wa láti mú ọ̀daràn red and dead. Màá fẹ́ kẹ́ mọ̀ wípé drug addict ni ẹ̀gbọ́n mi kó tó kú. And apart from that, ó máa ń tún ta drugs. Apart from pé ó mú, ó ń ta drugs. And màá fẹ́ kẹ́ try kẹ́ look into gbogbo àwọn joints tó ti ń ṣerú àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn. You should know how to get them. Any other information tí màá tún ní, màá pass it across yín. Okay? You may go now. Ẹ ṣé ma. Tinu. Mo fẹ́ kó bá mi ṣe iṣẹ́ kan. Màá dẹ̀ fẹ́ kó ṣe iṣẹ́ yẹn fún mi bí iṣẹ́. Mo sọ pé o gbọ́ ń pa ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí mi lẹ́nu ọjọ́ mẹ́ta yìí nípa ẹ̀gbọ́n mi tó ṣaláìsí. Kò sí ẹni tó lè sọ fún mi wípé kì í ṣe wípé ejò ọ̀rọ̀ yẹn lọ́wọ́ nú. Torí ẹ̀ ni mo ṣe fẹ́ mọ ikú tó pa gangan. Mo dẹ̀ rí wípé nínú gbogbo àwọn officers wa, ìwọ ni mo lè rely lé. That's the more reason tí mo ṣe fẹ́ kó jẹ́ ìwọ ló máa bá mi ṣe investigation yẹn. Inú mi á dẹ̀ dùn tó bá lè bá mi ṣe. Mi ì bá ní mo máa ṣe fún ara mi, but ó mọ closeness mi sí olóògbé àti gbogbo àwọn iṣẹ́ tó wà níwájú mi. That's why tí màá ṣe fẹ́ kó bá mi ṣiṣẹ́ yẹn. Ẹ̀yin ò kì í ṣe problem ma. Ẹ fọkàn yín balẹ̀. Gbogbo nǹkan tí ẹ bá ní kí n ṣe pátá máa ń ṣe. Mo ń fi dá yín lójú pé màá ṣiṣẹ́ ibi iṣẹ́. Gbogbo ibi tẹ́ ràn mí dé gan máa jẹ́ jù bẹ́ẹ̀ lọ. Ẹ fọkàn balẹ̀ ma. I know I can count on you. God bless you, my dear. Máṣíà. Bàbá. Máṣíà. Kúnlẹ̀ ìjà wèrè. Bàbá ò máṣíà. Bàbá. Now, ǹjẹ́ mọ ohun tí arákùnrin yìí ṣe? Bàbá àmọ́ sà. Ẹ mọ̀. Wèrè yìí ń jó mọ́ ohun tó ṣe. Mi ò mọ̀ tí mo ṣe aláì. O mọ̀ ohun tó ṣe.
kí ló lọ ṣe níbi tí mo ti rí ẹ lọ́sàn-án àná. pàdé mi mo lọ rí àwọn pàdé mi mo lọ rí mi ò lè kún mo gbọ́dọ̀ parọ́ fún yín. wèrè yìí rò pé mugun ni ó lọ wọ àwọn pàdé ẹ nǹkan tí wèrè yẹn ṣe rèé o níbi tí mo ti bá olórí burúkú ẹ pàdé ó lọ mú gbaná ń bẹ̀. ha yá ẹ. now ẹ̀yin wá lísìn dáadáa ò kẹ́ máa gbọ́ níbi tó ti lọ mú gbaná yẹn kó wá bọ́ síta padà kó kí ọ̀kadà ẹ̀ mọ́lẹ̀ kérò wá náwó lẹ̀ kan dá dúró kó gbèrò tọ́lọ́mbà tún máa ṣe tó máa lóko èèyàn tó pọ̀ lọ́rùn á wá gbé ìyá bàbá ọmọ á gbé gbogbo fámìlì á wá lọ wà wọ́n pa tó bá wá pa wọ́n tọ́lọ́pàá bá débẹ̀ tó bá fẹ́ rí báyìí tó wá rí wípé ó mú gbaná ni ló ṣe lọ pa àwọn ẹni ẹlẹ́ni wọ́n á bẹ̀rẹ̀ investigation from there wọ́n á wá sí páàkì tó wà wọ́n á lọ́dọ̀ wa ni wọ́n á ní àwa union á ṣe kínni orí wa ò pé torí à ń gba èèyàn tó ń mùkúmù síṣẹ́ now á borúkọ tiwa jẹ́ ìdájọ́ mi rèé o kí ni ẹ̀yin lérò pé ká ṣe fún. bàbá gbogbo ọ̀gá nǹkan tẹ́ bá ti sọ lábẹ́ gé sọ àìlè àbò. kò sí wàhálà ṣe bí ọ̀kadà ìlúkú ló ń wà. bẹ́ẹ̀ ni bàbá. a máa kọ́kọ́ gbọ́ ọ̀kadà yẹn lọ́wọ́ ẹ̀fọ́ yìí nà a kọ́kọ́ da gbogbo fámìlì ẹ̀ sí ibi kò ní jẹun mọ́ àwọn ẹbí ẹ̀ ò ní jẹun. aláì kò sí bí mo ti fẹ́ kò sí tí mo tún fẹ́ fi jẹun aláì kò sí tí mo fẹ́ jẹun bẹ́ẹ̀ náà mo ti ń jẹun mi ò lọ́nà méjì. bí máa ń sọ̀rọ̀ kó máa sọ̀rọ̀ ó já wèrè. ẹjọ́ tó yọ lọ ẹjọ́ mi ò lọ́nà méjì aláì mi ò lọ́nà méjì. bàbá mi ò lọ́nà méjì ẹjọ́ bàbá mi ẹjọ́. lẹ́yìn tí wọ́n bá gba ọ̀kadà owó ẹ̀ tán a fẹ́ rí ẹ ní páàkì mọ́ for good 6 months oṣù 6. ó gbọ́ kò wá ń ṣe pé wàá kúrò ń bíbà ìwà tún bọ́ síbòmí wàá lọ gbọ́kadà a máa trace ẹ káàkiri ni ẹni wí ẹ tá a bá rí ẹ báyìí wọn á nù ẹ dákú ni ó gbọ́ ó yá ẹ ṣí ń bá ẹ dìde ó yá ẹ ti kànga kò ní dá fún ẹ. ṣé pé adúrú nǹkan tó tó ìlú ṣẹlẹ̀. bẹ́ẹ̀mi náà ṣe rí ènìyàn ṣe mọ̀ pé ìgbà tẹ́ gbéṣẹ́ yẹn fún mi lọ́jọ́ kìíní àná mo ṣèlérí fún yín pé màá ṣe bí iṣẹ́. ó ṣe é tójú iṣẹ́ lọ. no. ó máa wá ṣe favour kan fún mi. sórí cd yìí ó máa bá mi kọ́pì ẹ̀ wàá wá mú ẹyọ kan dání sọ́wọ́ wàá mú ẹyọ kan tó kù wá fún mi. ẹ jọ̀ọ́ mà mo fẹ́ tọrọ favour kékeré kan lọ́wọ́ yẹn. kí ni kan náà. ẹ jọ̀ọ́
tá máa fi parí kéèsì mi fẹ́ kẹ́ ẹ sọ̀rọ̀ ìfún anybody rárá àti rárá. Bàtí mi náà kì í ṣe kókó, kò sí problem. All right. No problem. Tètè máa bẹ̀. Èmi fẹ́ máa lọ. Okay there, ó ṣe. Sir. Èmi ni sir. Yes sir. Yes sir. Mo ti rí ẹni tó pa ẹ̀gbọ́n mi sir. Bẹ́ẹ̀ ni sir, evidence yẹn wà lọ́wọ́ mi sir. Yes sir. Okay sir. Yes sir. Yes sir. Mercy, níbo ló ti rí CD iná? Ọ́fíìsì ọ̀gá mi ni mo ti rí, mo wá yọ mú lẹ́yìn mi. Ọ̀gá o. Bet ṣó lè ṣe nǹkan kan fún mi. CD tí mò ń wò yìí, jọ ṣó lè yá mi. Mo rí nǹkan kan bẹ́ẹ̀ tó jọ mí lójú, mo fẹ́ lọ wò ó because èèyàn máa ń kẹ́kọ̀ọ́ síwájú àti síwájú ni. Màá lè dá padà fún ẹ. I'm sorry gan. Torí that's the only evidence tí mo ní lórí ikú ẹ̀gbọ́n mi. Tí ò bá ń ṣe torí ìfẹ́ tí mo ní sí ẹ̀gbọ́n ni kò yẹ kí n jẹ́ kó wò rárá. Lọ́rọ̀ kan ṣá kò ṣe é yá mi. Kí mẹ́nu kúrò ń bẹ̀. Ó bẹ́tà. Mercy, mo sọ fún un wípé kó o jẹ́ ká jáwọ́ nínú kéèsì yìí. Mo sọ fún un pé kó jáwọ́ nínú kéèsì yìí. Ẹni tó ṣàtìkú. Àwa tá wà láyé. Kí ló tó jẹ́ ká fi ẹ̀dọ̀ lórí òróró ká jayé tiwa? Sọ nǹkan tó ń sọ ń sìn ni pé kẹ́lẹ́ṣẹ̀ lọ láì jìyà ẹ̀ṣẹ̀. Èmi ò mọ̀. Nǹkan tí mo kàn mọ̀ ń bẹ̀ ni pé mi ní lè back ẹ mọ́ lórí kéèsì yìí. Nítorí mi ò ní lè defend ìwọ kí n dẹ̀ sin ẹ̀gbọ́n mi dé bèbè ẹ̀wọ̀n. But Túnjí, ìwọ ló promise mi ní heaven and earth lórí kéèsì yìí náà. Ṣebí ńgbà tí mi ti mọ̀ pé ẹ̀gbọ́n mi ló wà involved nínú kéèsì yìí. So torí pé ó jẹ́ ẹ̀gbọ́n ẹ ló wà involved yẹn ló ṣe feel pé kò gbọ́dọ̀ jìyà ẹ̀ṣẹ̀ àbí. Mi ò lè sọ o ṣùgbọ́n kan tèmi mọ̀ ní pé tí wọ́n bá continue pẹ̀lú kéèsì yìí èmi á stop, just count me out. Túnjí, for your information, with or without you, kéèsì máa dé court. Tí o bá gbé kéèsì yẹn dé court màá wá surprise ẹ wípé mi ní sílẹ̀ yẹn èyí ẹ̀gbọ́n mi ni màá wà. Shakespeare, as you like it. All right. Mo ti sọ, mo ní ajá tó máa nù ní bọ́fẹ̀rẹ̀ òde. Ṣé ìwọ ò mọ̀ pé obìnrin tó bá fẹ́ràn ọkọ ẹ̀ ó di dandan kó máa gbọ́n tọkọ bá ń fẹ́? Gbogbo ohun tọkọ bá ń fẹ́ ló yẹ kó máa ṣe fọ́kọ. Ẹ tí ì fẹ́ra yín sílé nìyẹn ló ń ṣe oríṣiríṣi fún ẹ yìí. That means kò nífẹ̀ẹ́ ojú ayé lásán ló ń ṣe.
ó túmọ̀ sí wípé eléyìí ò ń ṣọmọ gidi téèyàn lè fẹ́ ni. ẹ̀gbọ́n mi pẹ̀lú gbogbo àlàyé tẹ́ ṣe yìí kí ni ẹ fẹ́ ká ṣe náà torí ìjáfara léwu o. ẹni tí mo fẹ́ ká ṣe Tìgé mo fẹ́ kó yanjú ẹ̀ lọ yanjú ọmọ yẹn. ó yẹ kó yanjú ẹ̀ kó má bàa fún wa ní problem ju bó ṣe yẹ lọ. ó ń láti yanjú ẹ̀ ni o kó má bàa fún wa ní problem ju bó ṣe yẹ lọ. And of course mo fẹ́ kó tiẹ̀ rántí nǹkan kan. Àyà lè yá ni at any time. Ẹni abínibíni kì í rí ní kọ̀ síbi kankan. Àwọn ni wọ́n lè jọ fira wọn sílẹ̀. Are you okay? cooperative tí mo wà níbi iṣẹ́ ni kò wá ní dáa kí n kó owó ìfún ẹ kó jẹ́ kó wọ ọmọ Túnjí kò ṣe pé mo lówó kan mi kan ṣùgbọ́n education ẹ wà very very important sí mi. Bọ́dà ẹ ṣe gan ẹ ṣe bọ́dà ẹ ṣe gan dúpẹ́ lọ́wọ́ yín ṣe rí gbogbo tẹ́ẹ̀ náà bá náwó orí sí báyìí gbogbo pẹ̀lú orí tí màá máa jáde aláàánú wa ní wọ́n ẹ̀yìn náà alájọbí ẹ ṣe mo dúpẹ́ ẹ ṣe wọ́n pín mi sí pé èmi náà máa tiraka máa try gbogbo possible best for láti make sure pé mo pass exam yẹn ẹ̀mí Ọlọ́run ẹ lọ́wọ́ ṣùgbọ́n tọ́lọ́ máa fẹ́ ràn yàn lọ́wọ́ èèyàn náà máa láti ràn ẹ́ lọ́wọ́ ni o ní láti kàwé Àbújá ó sì ló mọ̀ pé torí nǹkan ẹ̀kọ́ tó lè ṣe tó lè dùn mí òun kò jẹ́ kó ìwọ bò Ọlọ́run lọ́wọ́. Go take care of. I will. Ṣẹ́gun ó tún ti kó fábùrú ẹ̀ lọ ẹ tún ti kó fún wọn lọ ti kó lọ èmi ò nídìí owó nínú ilé ìyá àbí èmi Olúwakẹ́mi mi ò nídìí owó ó tún ti kó fún wọn lọ ìwọ Ṣẹ́gun àbí kì í ṣe ìwọ Ṣẹ́gun wò wàá gbà. Wọ́n tó ṣe báyìí. Kí ló ṣe? Kí ni mo ṣe? Kí ni mo ṣe? Sórí ọmọ kan tó ṣẹlẹ̀ ẹ̀sìn. Kọ́ tó máa sọ fún mi nínú ilé gan-an tí mo fẹ́ mọ̀ gangan ni wípé mo fẹ́ mọ right mi nínú ilé àti right àbúrò ẹ̀. Tó bá jẹ́ mi ni mo ní right nínú ilé yìí ni àbábúrò ẹ̀ ní àbí kọ́ right lájọ ní àbí mo ní right jùlọ o ní láti sọ fún mi. Èmi ń béèrè lọ́wọ́ ẹ pé mo ní ìdò owó. Láti jọ́ mo ti sọ fún ẹ pé mo ní ìdò owó o ní kò sí owó. Àbí kì í ṣe kọ́ tó ń sọ fún mi nìyẹn. Níṣojú mi dẹ̀ ni àbúrò ẹ̀ ṣe wọnú ilé tó kó owó fún ṣùgbọ́n owó ti tèmi yẹn kò sí àbí. Nǹkan tá à ń fa yóò tó fa. Sorry, you can explain me fún mi. Ó dà mọ́ ń gbọ́ o. Kó ṣe pé mo lówó kan pamọ́ tóbi olówó mi tí mo fún owó tí mo fún sí owó cooperative tó wà lọ́fíìsì lánàá ni and àbúrò mi ni kò sí bómi tó lè sá lọ ìyẹn mo ní kí n sáré alówó yẹn tó bá lò tó wà lè dá padà fún mi at least èmi àti ìwà òkè fún díẹ̀. So owó cooperative ni owó cooperative ló kó fàbúrò ẹ̀ owó cooperative ò tọ́ sí èmi Olúwakẹ́mi
Ṣẹ́gun owó cooperative ò tọ́ sí èmi bọ́ ó tọ́ sí àbúrò ẹ̀ ó tọ́ sí àbúrò àbí. owó cooperative yẹn kò tọ́ sí èmi kò tọ́ sí èmi Ṣẹ́gun kò tọ́ sí èmi Olúwakẹ́mi àbí àbúrò ẹ̀ ló tọ́ sí no problem ṣùgbọ́n ìwọ gan wàá gbà. Ògùn tọ́lọ́run ṣẹ́ nínú ayé yín kò ní padà gbérí mọ́ àmọ́ ẹ̀yin Bùrátúndé ni mo bá lọ́rọ̀ ṣẹ́rí nǹkan tó ṣe ẹ̀gbọ́n yín tá a rí wẹ́rẹ́ yẹn ẹ̀yin gangan níyàwó ẹ̀gbọ́n yín fẹ́ ta ọfà yẹn sí kó tó di wípé ẹ̀gbọ́n yín bá yín fara kó nítorí náà mo wá fẹ́ kẹ́ ṣèlérí níwájú Ọlọ́run alààyè wípé kò sí nǹkan tí ẹ̀gbọ́n yín máa ṣe fún yín tẹ́ máa ever disappoint wọn àbí tẹ́ máa fojú wọn gbolẹ̀ Ọlọ́run á ràn wá lọ́wọ́ Ọlọ́run á kọ́ wa mọ̀ṣọ́. ẹ ṣé gan ma Ọlọ́run á túbọ̀ máa dúró tẹ̀yìn náà Ọlọ́run á túbọ̀ máa ṣagbára dọ̀tun. ẹ ṣé gan mo rí ní dúpẹ́ lọ́wọ́ yín gan gbogbo nǹkan tí ẹ bá ń dáwọ́ lé báyìí a máa yọrí sí rere ẹ ṣé gan ma. ẹ̀gbọ́n mi mo wá ń fi àsìkò yìí sọ fún yín pé kò sí nǹkan kí nǹkan tí ó bá ṣẹlẹ̀ níwọ̀nba tí ayé bá ń jẹ́ ayé tí èèyàn sì ń jẹ́ èèyàn mi ní ever dà yín láéláé. kó lọ ràn wá lọ́wọ́ èmi náà wá ń fi àsìkò yìí mo fi dá ẹ lójú pé kò sí nǹkan kí nǹkan tó bá lè ṣe kò sí nǹkan kí nǹkan tí bá máa ṣẹlẹ̀ mi ní ever fílẹ̀ gẹ́gẹ́ bí àbúrò mi kó ló ń dìwà mú kó má jẹ́ ká rádánwò tó má jẹ́ gbára wa lọ. Madam ẹ ṣé gan ni mo dúpẹ́ lọ́wọ́ yín bí ẹ ṣe gbà kí Ọlọ́run lóyìn fún mi lágbára lọ́wọ́ náà òkè òkè lẹ́ máa lọ Ọlọ́run àṣàgbára yín dọ̀tun ìjọ Ọlọ́run á máa gbèrú sí ẹ ṣé gan ni mo dúpẹ́ o ẹ ṣé gan. Mo ní ṣé mo lè máa lọ sílé lẹ́ni. ẹ tí lè lọ lélẹ̀ ni o nítorí ó sì ní àwọn ètò kan sí méjì tí wọ́n máa ṣe fún yín àmọ́ ṣá á tù ọ̀tún lakẹ́ tó lè lọlé. ìyẹn náà dá. ọba ló ní níṣẹ́ ojú ọba iṣẹ́ ọba ò ṣe é má jẹ́ ojú ọba kò ṣe é wọ̀ àbí bá dẹ̀ ní kí n wọ ojú ọba ń gbé ní alùpùpù
láti lọ kán sómi because torí ọba odò yìí dẹ̀ rèé tí wọ́n bá ní kó ń lọ kán lòdù ìyá tó look stupid wọ́n á ní wáyé ló ṣe lọ kán lòdù. èmi ni wọ́n á fẹ́ ṣe báyìí wọ́n ṣàánú mi wọ́n á kọ́ mi mọ̀ ṣe. bí ọ̀rọ̀ yẹn ṣe jẹ́ mo dẹ̀ wá wò pé báwo ló ṣe máa ní òní lè bá mi dá sí irú nǹkan bẹ́ẹ̀ ni mo ṣe wá wò wípé wá tó bá lóun ò lè bá mi ṣe mi ò lè lẹ́ni nímọ̀sán kí n máa wá mú kíkan nǹkan tó ṣe jẹ́ kí n wá bá yín kẹjọ ẹ gbà mí ẹ má jẹ́ kí ìyà jẹ mi bẹ́ẹ̀. bí ọ̀rọ̀ yẹn ṣe jẹ́ ó ti yé mi báyìí ọlọ́run á dẹ̀ fún wa ṣe à á gbìyànjú lọ́dọ̀ tiwa à á ṣe bó ṣe yẹ ká ṣe ṣe but wà á ṣe favour kan fún mi and that CD tó sọ̀rọ̀ ẹ̀ I would love to have it. No problem. Because ìyẹn máa lè mark as an exhibit so la máa fi jà ní court. No problem, I'll get it across to you. Ẹ ṣe kí n máa tètè ẹ ṣe gan ni. Amúníyàn lè. Ká ló bá yín gan. Ẹ má worry ẹ ṣe gan. Ṣé wàhálà? All right though. All right, take care. Later. Ẹ káàsán. Tálẹ́ bẹ̀rẹ̀ o. Ẹ jọ̀ọ́ àǹtí Mercy ni mo béèrè. Àǹtí Mercy ò sí nílé. Mo mọ̀ mo pè wọ́n lórí fóònù wọ́n dẹ̀ ní pé kí n wá dúró dà wọ́n bí báyìí. Ẹ ti mọ̀ pé ẹ lè bá wọn lé. Ẹ wá jù. Wá dúró dé wọn. Ẹ máa bọ̀. Ẹ jókòó báyìí. Ẹ ṣé gan-an. Ẹ sì. Ẹ jọ̀ọ́ ẹ má bínú ọmọ olóògbé ni yín. Ọmọ Ìjẹ̀bú lèmi. Ọmọ Ìjẹ̀bú no wonder mo ṣáà rí pé ẹ náìsì sí mi látẹ̀ẹ̀kan. Ìjẹ̀bú alárẹ̀ ni mí. Wọ́n ti láwọn ọmọ Ìjẹ̀bú máa ń náìsì. A máa ń náìsì gan-an. Ẹ fẹ́ fún mi lówó. Mi ì fún yín lówó mo fẹ́ fún yín lẹ́bùn. Ẹ̀yẹ náà dá àmọ́ dẹ̀ fẹ́. Ẹ̀bùn tí mo fẹ́ fún yín lélẹ̀. Kí leléyìí? Perfume ni ó dẹ̀ dà gan. Ṣé máa fẹ́ gbóòórùn ẹ̀? Màá gbóòórùn ẹ̀. Ẹ gbóòórùn ẹ̀. Dà gan. Perfume. Hello? Hello, Uncle TJ. Ẹ máa bọ̀, iṣẹ́ ti ṣe. Ẹ wọlé wá, ẹ máa bọ̀. Kò sí problem, ẹ máa bọ̀. Ẹ wò, mo ti ṣiṣẹ́ wèrè ara ẹ ti sùn, ẹ má worry. Mo ti confirm ẹ ó ti sùn. O sure? Kò sí problem. Bí how many hours ni o máa fi ṣiṣẹ́ ìyẹn perfume yẹn? Hours kẹ̀. Kò lè lójú 15 minutes lọ́nbi tó wà yẹn. Wèrè á tún jí padà. Bẹ́ẹ̀ni. Kò ní jí. Oko onígèlè ìjókòó
kí wọ́n jọ ọtí mi pẹ̀lú kówókówó. Láíláí. má jẹ́ kó yà lẹ́nu pé mo dúró iṣẹ́ tó ṣe fún mi yẹn ṣe mọ̀ pé àyà mi ń já tẹ́lẹ̀ ni but mo rí i pé at the end of the day ó perfect yẹn mo appreciate nǹkan tó ṣe fún mi inú mi dùn gan-an torí àyà mi ń já pé ṣé ò ní fuck up ṣé ò ní bá ṣe ìjẹ́ ṣùgbọ́n mo rí i pé clean job ló ṣe very very perfect ọlọ́run á perfect ilé ayé ẹ̀. àmín o. mo dúpẹ́ gan-an. Mo ti san owó fún ẹ tẹ́lẹ̀ yàgbé kò ṣàgbàgbé but appreciation ó ṣe kókó nínú nǹkan tẹ́ ẹ̀dá bá ń ṣe lẹ́yìn kò fi ṣe transport. Wow. ṣé mo dúpẹ́ lọ́wọ́ ẹ. Anyway, Uncle TJ, mo really appreciate every bit of nǹkan tẹ́ ṣe fún mi. That's no problem. Anytime tẹ́ bá ti ní business ẹ má hesitate láti pè mí máa bá yín ṣe clean and good job. Thank you very much. ṣe ti gbọ́. Fún promise tó fún mi yẹn gbà sí ọ̀kadà tàbí mọ́tò. Thank you ẹ ṣe gan ni. ọmọ ni ẹ. Okay. All right. I'll see ya. Take care of you. All right. Bye. Bye. Okay. Okay. But báwo lẹ ṣe ṣe tí ẹ fi pa kámẹ́rà nínú ọ́fíìsì yín to the extent tí yẹn fi record gbogbo activities tó ń lọ kò dáa. àbúrò mi jókòó ṣọlá ń ti máa sọ fún ẹ mo kàn máa bẹ̀ ẹ́ ni mi ò ní méjì láti sọ ju pé kí n ṣáà bẹ̀ ẹ́ kó má bínú àbúrò mi má bínú lóòótọ́ ni pé mo gba sídì yìí lọ́wọ́ ọmọọṣẹ́ mi níjọ́ yẹn but bó ṣe disappear kò tiẹ̀ yé mi ò lè sọ pé bí báyìí ni mo padà fi sídì yẹn sí kò yé mi di bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí. bọ̀dá àgbàlagbà nìyí ẹnu ẹ burúkú díẹ̀ irú cd yẹn báwo lẹ ṣe máa gbàgbé sínú pléyà yín nínú ọ́fíìsì tẹ̀dẹ̀ mọ́rú nǹkan tó wà ń bẹ bọ́tà. àbúrò mi ṣáà má bínú sí mi mo ti jẹ̀bi. cd yẹn ni ká ṣe sínsìn ṣé tí òun nìyí bọ́ kí lẹ fẹ́ ká ṣe sí. ìwọ kọ́kọ́ bẹ́ẹ̀ kí ló dé bọ̀dá ṣé o sì. ọ̀ṣẹ́
má bínú pé mo jẹ àgbà mọ́ ẹ lọ́wọ́ kò sí nǹkan kan kó má bàa sí mi sórí bó ṣe wà yìí èmi máa destroy ẹ lójú ẹ nsìn máa gbọ́ gbogbo ẹ yẹbúyẹbú máa fà á ya kó tó kúrò níbí níta máa ṣe nìyẹn má mind o sórí ẹ máa ní láti compensate ẹ lórí ẹ. o ṣe gan o ṣe gan. Ẹ̀dùnṣẹ́ ni Mr. Ṣẹ́gun. Yes, èmi náà. Ìrànlọ́wọ́ wo la lè ṣe fún àwọn? Afẹ́rin lágọ̀ọ́ wa ni. Láti Alágolo police station. Alágolo police station. Lórí ikú business partner yín, Mr. AY. Wọ́n kọ́ fẹ́ fi ọ̀rọ̀ jomi tó rọrọ̀ lẹ́nu yìí. Kò sí wàhálà. Ṣé ẹ lè fún mi ní ìṣẹ́jú díẹ̀ kí n kàn idle of some things? Okay, sir. Okay. Yes, manager. Yes, I think your office. Shall we go? Everybody, change me. I wish you were. Olúwa mi, tí a bá wojú ẹjọ́ ìdájọ́, òtítọ́ ti fi ara hàn. Ní àkọ́kọ́ Olúwa mi, wọn ò ká oníbàárà mi wọ́n bí tí ó ti pa olóògbé. Ní ìdàkejì Olúwa mi, ẹnì kejì mi kàn fẹ́ máa yà káàkiri ni. Torí wípé tá a bá wo ọ̀rọ̀ yìí, a rí pé oníbàárà mi ni ó ń fún olóògbé lóúnjẹ, ló ń tọ́ sọ́nà, ló ń ṣoore fún un. Kò tún lè lọ pa ẹni tó ń ṣoore fún un, kí ló fẹ́ gbà lọ́wọ́ ẹ̀? Tó bá jẹ́ wípé olóògbé jẹ́ èèyàn kan tí Ọlọ́run kẹ́, kì í ṣe pé bóyá oníbàárà mi ó ń retí nǹkan kan lọ́wọ́ olóògbé, bóyá gbà tí kíní yẹn bọ́ sí lọ́wọ́ kan ó wá mọ̀ọ́mọ̀ yẹjú olóògbé, kò rí bẹ́ẹ̀. Òun gangan ló ń ṣe ìrànlọ́wọ́ fún un. Kò pọ́sibù fún oníbàárà mi láti pa ìbára ilé ẹjọ́ má gba àkókò lórí irú ọ̀rọ̀ báyìí, kí wọ́n dá oníbàárà mi sílẹ̀ kó máa lọ ní àyè àtàláfíà nítorí kò lè ṣe ẹ̀ṣẹ̀ tí wọ́n fi kàn. Counsel, kí ló ní láti sọ? Olúwa mi, ó ṣe mí láàánú wípé agbẹjọ́rò ẹgbẹ́ mi ó ń sọ̀rọ̀ báyìí. Tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ Olúwa mi, ìbá dùn mọ́ mi púpọ̀ tí ẹ bá lè gbà mí láàyè kí n ṣe àfihàn CD yìí fún ẹ̀rí tó múnádóko. Do you have any objection? No objection. Okay, please tender as exhibit. However, with utmost respect, sir, ẹ ṣe má jẹ́ ká gbára wa lákòókò lórí àwòrán tí wọ́n mú wá tí ò sí nǹkan kan nú ẹ̀. Kí ló ní láti sọ sí tí olùgbẹ́jọ́ kejì sọ? Olúwa mi, ìbá bẹ̀bẹ̀ wípé kí a sún ìgbẹ́jọ́ síwájú díẹ̀ sí fún mọ́ investigation nítorí machine tí a fi play ó ṣe é ṣe kó ní fault. Ok, ẹ foríkorí kẹ́dẹ̀ select date tẹ́ fẹ́. Olúwa mi, ìbágbọ́ mi kí a mú ọjọ́ 14 oṣù tó ń bọ̀. Ó dáa, mo sún ìgbẹ́jọ́ yìí sí ọjọ́ 14 oṣù tó ń bọ̀. As your lordship pleases.
Mercy, ṣé o kò disappoint me? Now, ó sọ mí di nuisance níwájú adájọ́. Mo dẹ̀ sọ fún ẹgbẹ́ yẹn lọ pé jẹ́ kí n tọ́jú CD yìí. Á save lọ́wọ́ mi, but ó kọ̀. Ó ní àfi tó bá mo pamọ́ fún rẹ̀. Now look at it now. Mo dẹ̀ tọ́jú CD yẹn dáadáa o. Bọ́kọ̀ ṣe wá di wípé wọ́n change ẹ̀ mọ́ mi lọ́wọ́ ni ò yé mi. But ṣe mọ̀ pé bó ṣe adjourn case yẹn ó favour wa. Yes, ló favour. Because mo ṣe copy CD yẹn mi kàn jẹ́ kẹ́ mọ̀ ni. Mo fún ọlọ́pàá tó bá mi ṣe ọ̀rọ̀ kéèsì kó mú dání. Mo dẹ̀ sure wípé tí má get in touch pẹ̀lú ẹ̀ ó sì máa ní copy yẹn lọ́wọ́. Oh, that would be nice, and you have to do that very, very fast now. John, torí Ọlọ́run. Please. I would try and get it. I beg of you, please. Yeah, I can take it. John, let's do me that favor, please. I will. All right. Later. God bless you, sir. Okay. Organizer. Mami wa. Ẹ káàárọ̀. Ẹ káàárọ̀ ma. Ẹ jọ̀ọ́ mo fẹ́ kẹ́ bá mi ṣe spare tire mi. Ẹ sí boot. Mami, ẹ fẹ́ máa lọ. Mo ní kẹ́ ẹ dúró díẹ̀ ni bí a tó táyà yẹn bí ojú méjì àbí mẹ́ta ká fi mọ̀. Ṣé torí owó ẹ ṣáà bá mi tètè ṣe. Mo 1,000 naira ni o. Ẹ̀yin lẹ mọ̀ ẹ lọ bá mi ṣe. Màá rí yín later. Ẹ bá mi ra nǹkan bọ̀. Mami o. Táyà mi wà lọ́dọ̀ organizer láti jọ yìí. Ẹ jọ̀ọ́ ẹ má sáré o. Ó yá.
wà níbẹ̀ tó ń wòran o àwọn tó wà níbẹ̀ ó yẹ kó bá wọn gbé ní. Oye, va a salir los drive. Pẹ̀lẹ́ ṣe é fi bẹ́tà sàyẹn má pẹ̀lú ọdún wọn ní ìdírẹ́sì dáadáa. ẹ ṣe náà ẹ ṣe ọlọ́run máa ràn yín lọ́wọ́ ẹ ní ṣubú dànù ẹ gbọ́. báwo lára ẹ ń sìn. mo wà òkè. ṣé apá yìí nìkan ni àbí ó tún kù síbòmí. ẹnà kó bí ẹ̀yìn mi bí báyìí. apá tẹ̀yìn ni. bẹ́ẹ̀ni. ìyàwó abọ́ ń bẹ̀ o ara nǹkan tá a máa ń sọ fún yín nìyẹn o pé tẹ bá ti dórí ọ̀kadà ẹ máa kíẹ́fù irọ́ ni tẹ bá ti gbá kínní yẹn mú báyìí eré ni hùhùhùn ẹ tún wá ń lo sense ẹ máa tún lọ mú pàyà ẹ tún mú ṣẹ́pẹ̀ ẹ mú gbogbo ẹ máa dàpọ̀ àbúrò ó di wì wọ́n tún ní kò ń ṣe ìwọ nìkan pé ó tún ní arábìnrin kan tó lọ gbé tó lọ lẹ́ni ẹlẹ́ni mọ́lẹ̀ ó fẹ́ bá tiẹ̀ jẹ́ ni ṣé ó fẹ́ pa ni anyway torí iye ẹ bá máa kú ẹyọ kí n dọ́dọ̀ dókítà ń sìn kàn sọ pé ara ẹ ti ń balẹ̀ kí n lè discharge ẹ bọ̀ torí iye ẹ bá máa fi yà jẹ́ kàn sọ pé máa pẹ́ ń bíbà ẹ máa abandon ẹ síbẹ̀ ni tó bá tún máa wá jìyà nídàkejì ẹ máa fi dọ́dọ̀ ẹni tó là mọ́lẹ̀ tó bá pọ̀ ó gbé o ó ṣe kíni ó gbé ṣé o ti jẹun o ti jẹun ta ló bá tiẹ̀ jẹ́ báyìí o lè sọ̀rọ̀ ni wà á kẹ́kọ̀ọ́ wà á bẹ gẹ́ẹ̀tì nǹkan tó máa jẹ bọ́ o gbọ́ gbogbo yín ń wò ó sọ̀rọ̀ rárá lórí ibú. Objection, my lord. Objection sustained. Ẹ má jẹ́ kí agbẹjọ́rò yìí kàn máa fi àkókò wa ṣòfò lásán. Tí ẹ bá rántí ní oṣù tó kọjá ó rọ ilé ẹjọ́ kí ilé ẹjọ́ fún òun ní àyè kí wọ́n lè sún ìgbẹ́jọ́ síwájú lórí àwọn ìwádìí kan. Ní oṣù tí a tún wà yìí ó tún bẹ̀bẹ̀ wọ́n jẹ́ kó yé ilé ẹjọ́ pé àwọn ò tí ì parí ìwádìí àwọn kí ilé ẹjọ́ tún sún ìgbẹ́jọ́ síwájú. Olúwa mi mo rí i wípé ṣe ni agbẹjọ́rò yìí kàn fẹ́ máa fi àkókò ilé ẹjọ́ yìí ṣòfò. Ọjọ́ wo la fẹ́ ṣe ìdájọ́ gan-an? A ti pẹ́ lórí ẹjọ́ yìí. ẹ má bínú wà tẹ sáwọn èèyàn kan lọ́wọ́ ni. Oh God. Ẹ mọ̀ bó díẹ̀ ṣe ń fọ́ọ̀mù continuously. níwọ̀n bá tí káàdì ti wà lọ́wọ́ tó bá ṣe tán máa tẹ̀ sí i. Ìjọba ń sọ fún dókítà kan ṣe kíá. ẹ pẹ̀lẹ́. Jago. Bàbá. Sórí ìrìn wa ti pín sí méjì báyìí. Ọ̀nà tó dẹ̀ pín sí ni wípé Adam tí wèrè yẹn lọ là mọ́lẹ̀
ó ní níbi tí incident yẹn ti ṣẹlẹ̀ báàgì òun jábọ́ síbì kan bẹ̀ so kémi wá trace báàgì yẹn lọ pé kí n wọnú ẹ̀ máa rí cd kan bẹ̀ pé cd yẹn òun mú lọ sí court ni ó dẹ̀ wà very very important so nísìn ìyẹn ni màá gba ìrìn àjò mi síbẹ̀ yẹn ok ta ló ti dé nínú àwọn èèyàn wa. Lamẹ́ ti dé ń bo ló wà. ó wà ta. bẹ́ẹ̀. ó yá get out get out. èèyàn kọ́ ló mú níbí nínú ilé ẹ̀jà rẹ má bínú ẹjọ́ tó lọ ẹjọ́. bàbá ẹ jẹ́ máa ń fún ẹ má bínú ẹ pẹ̀lẹ́. ẹ má bínú. kí ló ń ṣe wọ bọ̀bọ̀ yìí báyìí kí ni gbogbo pálapàla yìí náà. ẹjọ́ má bínú ẹjọ́ tó lọ. ẹjọ́ wèrè tó ń bá mi fa aláàánú lé ẹni ẹjọ́ má bínú. ẹ̀gbọ́n ẹ jọ̀ọ́ nítorí ẹ má bínú ẹ jọ̀ọ́ ẹ kì í má. má bọ̀ dáa má yọrẹ ẹ lẹ́nu ẹ bọ̀ ìwọ àsọmọkùnrin. ẹ jẹ́ kí n bá yín nù. filẹ̀ ìwọ àsọmọkùnrin tó bá fẹ́ da omi ń jọ mi wàá wo left wàá wo right ẹ kó tó da omi ṣé ó yẹ kó ṣe bẹ́ẹ̀. oh god orí bèbí ló mú mi yìí o orí ẹ ló ń fìyà jẹ mí. ó mọ nǹkan tó ṣẹlẹ̀ kò ń ṣẹjọ́ tiẹ̀ bèbí kan ló rán mi iṣẹ́ tó dẹ̀ rán mi yẹn ó wà very very important èmi náà ní intention àti lọ mo yẹ kí machine mi mọ́lẹ̀ gbà báyìí mo gbà pé ìpè tí mo gbà yí pé burúkú ni kò ń ṣèpè òdodo ìyàwó mi ni n bá ní kí n tẹ fẹsẹ̀ kan wá yabẹ̀ olókòṣì ẹ̀ wá bá mi ń sìn o. ṣé kò yẹ pé mo ti wá dàrin àjò yín rú báyìí. ó ti dàrin àjò mi rúkọ́ lọ́ọ́ má dà tiẹ̀ rú ni o. owó lórí burúkú yìí dẹ̀ ni o. èèyàn tún lè wọṣọ tó tutù lọ court àbó possible kò pọ̀ wèrè ládájọ́ wọ́n lérò pé èèyàn ti jalè wọ́n ti wá nà pa. ẹwọ ẹjọ ẹ má lélẹ̀ ní ó lélẹ̀ ẹ pẹ̀lẹ́. wo sórí wọ mẹ́ta bẹ́ẹ̀ bá ń gbé. bí ìgbà tí èèyàn kan wá ẹ̀sùn sí olùjẹ́jọ́ tèmi lọ́sẹ̀ lásán ni. olúwa mi mo fi àkókò lọ́rọ̀ ilé ẹjọ́ láti ṣe ìdájọ́ òtítọ́ àti èyí tó yẹ kíákíá kí olùgbẹ́jọ́ mi lè máa lọ sílé ní ayọ̀ àti àlàáfíà. I rest my case. Ya Jamiu. Lẹ́yìn atótónu lẹ́nu àwọn agbẹjọ́rò méjèèjì a ti rí wípé kò sí ẹ̀rí tó dájú lónú ìgbẹ́jọ́ yìí
nítorí náà èyí ni ìdájọ́ mi. Mercy ló ní case òun ló rán mi pé kí n fún lọ́ọ̀yà àti ẹ̀ gangan. Olúwa mi, ẹ̀rí tí ó dájú wà ní bíbá. And may I mark this as Exhibit A? Counselor, do you have any objection? No objection, my lord. This is computer works. Kò jẹ́ anything. Àtàgì ẹ̀rí yẹn gẹ́gẹ́ bí Exhibit A. Lẹ́yìn gbogbo atótónu àwọn agbẹjọ́rò méjèèjì àti ẹ̀rí tó dájú tí ó ti fi hàn gbangba fún ilé ẹjọ́ yìí tí ó sì fi òtítọ́ múlẹ̀, ẹlẹ́ṣẹ̀ kan kì yóò lọ láì jìyà. Èyí ni ìdájọ́ mi. Ọ̀gbẹ́ni Ṣẹ́gun, ilé ẹjọ́ yìí rán ẹ lọ sí ẹ̀wọ̀n gbére pẹ̀lú iṣẹ́ àṣekára. I rise. Ọ̀gọ́lọ́pàá, nǹkan tí mò ń tẹnu mọ́ ni mo ṣì máa tẹnu mọ́. Mo ní ìjẹta ni mo ti rí Bísọ́lá last. Ok, níbo ló ti rí last? Ilé ẹ̀ ni mo ti lọ bá. And ọjọ́ èmi àti Títí ló yẹ ká jọ lọ síbẹ̀. But Títí náà ò fẹ́ lọ síbì kan. Mo dẹ̀ fi dá lọ. Now, my next question is, ṣó fi wọ́n sílẹ̀ ni àbẹ́jọ jáde lọ́wọ́ tà ń sọ yìí? Bísọ́lá ó rì sí nǹkan, ó náà fẹ́ lọ meet new boyfriend òun. Uncle Túnjí, ó dẹ̀ fi mí sílẹ̀ ó lọ. Ǹjẹ́ ọmọ ẹgbẹ́ lọ́wọ́ tà ń sọ yìí ni Bísọ́lá kú? Well, nǹkan tẹ́mi kan máa sọ fún yín for now ni pé a máa recall yín padà if there is a need being, because a ṣe ń gather information lọ lọ́wọ́. Màá ní káwọn junior officer recall yín back if the need being, so a máa pè yín padà, but you can go for now. Ẹ lè máa bẹ̀rẹ̀ wá ọdún ẹ máa lọ. See what you can do. Kí ló tó yẹ kí gbà tí wà tọ̀rẹ́ ẹ̀ wá ó ṣe ṣàlàyé fún mi. Ọ̀gọ́lọ́pàá ọ̀rọ̀ ṣòro sọ ni torí mi ò mọ̀ bóyá àwọn tó pa Bísọ́lá lè wà around tó yẹ mo ṣe sọ̀rọ̀ èdè mo inú jì ẹni tájú wọ́n gan bí ìmọ̀ èrò tó wà nú ẹ̀ nígbà tí èrò kan dé jẹ́ kí n gbádùn ló jẹ́ kí n wá bá yín sọ. Ok, ṣó ṣojú ẹ ní kòrókòrò lọ́jọ́ tá à ń sọ yìí nígbà tó pa Bísọ́lá? Ọ̀gọ́lọ́pàá ojú mi méjèèjì báyìí mo ṣe bó ṣe pa Bísọ́lá. Ó ṣojú ẹ débi pé tá a bá dọ́dọ̀ ọ̀gá mi sìn wàá ṣàlàyé fún wọn bóyá ṣàlàyé ń sìn. Gbogbo pátápátá ni màá sọ. Bó ṣe ṣàlàyé ń sìn látòkè délẹ̀ pátá ló máa ṣàlàyé fún wọn because àwọn náà máa lè take it up officially. Ó yá dìde kò yẹ ká lọ sọ́dọ̀. Ó yá dìde ó yá mú fún un.
Mo sorry o. Láti bo. You are from the police headquarters. From police headquarters? Yeah. Yes. But ṣé kò sí? Ṣé mọ arábìnrin? No. Mi ò rójú rí. Ẹ mọ̀ mi rí. Bẹ́ẹ̀ni. Ṣé rántí tí Bísọ́lá kú? But mo sorry gentlemen. As you know, I am a qualified lawyer. Pẹ̀lú gbogbo àlàyé tí ẹni ṣe, mi ò rójú ẹ̀ rí. Talk less of èèyàn kan jẹ́ Bísọ́lá àbí èèyàn kan jẹ́ Bísọ́lá. Kò tí ì yé mi nǹkan tó ń sọ. I'm sorry. Excuse me. Ẹ jọ̀ọ́. Anything tẹ́ bá fẹ́ sọ, not here. Let's go to our station. Okay, no problem. Do me a favor. What? Being a lawyer, mo ní break law. Máa bá yín ní station lágbára Ọlọ́run. Please, let's go. Ẹ jẹ́ ká lọ. Please, wait. Ọ̀gbẹ́ni Ọlátúnjí, ojú gbà mí tì fún ẹ gan. O ní ìbọn, o sì gba ìwé ẹ̀rí tó dájú. Ìbọn yìí kí o máa fi dáàbò bo ara ẹ. Ṣùgbọ́n kàkà kí o ṣe bẹ́ẹ̀, níṣe ni òun fi gba ẹ̀mí ọmọlàkejì ẹ. Pẹ̀lú gbogbo ìwádìí ilé ẹjọ́ yìí, ilé ẹjọ́ yìí fi òtítọ́ múlẹ̀ wípé ọta tí ó wà ní inú ìbọn ẹ̀, irú ẹ̀ ni wọ́n bá ní ara olóògbé Bísọ́lá. Èyí tó túmọ̀ sí pé dájúdájú ìwọ ló ṣe ikú pa olóògbé Bísọ́lá. Ṣùgbọ́n bó ṣe mọ̀, ẹlẹ́ṣẹ̀ kan kì yóò lọ láì jìyà. Èyí ni ìdájọ́ mi. Ilé ẹjọ́ yìí pa ní àṣẹ pé kí wọ́n yẹ igi fún ẹ títí tí ẹ̀mí yóò fi bọ́ ní ara.